ó yẹ ẹ bọ́ síbí o ẹ wá gbọ́ ọ̀rọ̀ láti ẹnu ìyá ọmọ tí wọ́n jọ ṣe Tirisome pẹ̀lú Sisi Alagbo àti ẹnjìnìà Akeem. Òbí kó kọ́ ọmọ ẹ̀ kọ́ lọ́n kó kọ́ wa mọ̀ ṣe ká má ṣìṣe. Ẹ bá mi wo fídíò kẹ́ bá mi like kẹ́ bá mi share kẹ́dẹ̀ comment ẹ̀yin tẹ́ ẹ ti subscribe ẹ jọ̀ọ́ tẹ subscribe button yín kò ná ẹni owó kò ná ẹni extra data. Thank you. Wọ́n rí ní orí Facebook mo fẹ́ ra àgbo mo ná imbalance. Ó fi hàn mí ó wá ní mo máa ra àwọn míì mo dẹ̀ wá rà mo sanwó. Èmi àtọmọ mi gbé èrò àti níbi tó máa dé sí. Òun ló ní wípé ó ṣe wọ school ni ó lè gbé ní ilé òun pẹ̀lú àwọn ọmọ òun yàrá wà. Wọ́n ní àmọ́rí tẹ́lẹ̀ àmọ́rí ó ní kò ṣe nǹkan kan. Ó ní àwọn ọmọ school ọ̀sẹ̀ máa gbé lọ́dọ̀ wọn. Ọkàn mi ò kọ́kọ́ gbà bó tí mo rí nírì ẹni tó ń polówó online tí ò bá responsible ṣe máa fọmọ sílẹ̀. Mo wá fún ọmọ mi sílẹ̀ fún. Ó wá ṣe ọmọ báyìí. Ó ti fà lọ́nà lọ́wọ́ gbogbo ọmọ Nàìjíríà ẹ̀ má bínú. Ẹgbẹ́ mi dáríjì. Mo fi Jésù bẹ̀ yín. Ọjọ́ mi ti yọ. Ọmọ mi dà yín láàmú. Ṣé ti gbọ́ bọ́ọ̀ ṣiṣẹ́lẹ̀? Only for that I will blame this man for leaving your child for a stranger. That's the fault I will blame her. She thinks Sisi Alagbo is someone that she can confine him. And Sisi Alagbo, people at the moment she man saw the walai, ojora. Wọ́n ti mommy ẹni. Oni mommy on ti ṣubú. Anniversary. Her mommy yẹn ò jà náà. And her mom said, okay, only below the seems like a school to school to your money and law. Over close see Ile Sisi Alagbo. So seems like and she wants to render help to her. Fine. One now one lo see ibiti ile get yen wa or something. I want give an engine of school. La won fi consider ki omo yen ma gbe lodo Sisi Alagbo. She get to me. La won she consider come yen ma gbe ni Sisi Alagbo. Seems like she was willing to I wonder make Sisi Alagbo ni orúkọ she's famous. Àwọn èèyàn mọ̀ ó believe in ke kò lè ṣe ko nǹkan jàmbá fún ọmọ àwọn. She get. So that's why the mother accepts she should stay with Sisi Alagbo. Now the problem is that Sisi Alagbo took advantage of that girl because when she little girl of that girl. She took advantage of it because all team mokata won fe se o ni Sisi Alagbo gan lo sọ ko won like ọmọ àwọn. Sisi Alagbo was the one that said mo dey like ọmọ yin o. Definitely Sisi Alagbo have interest in the daughter because Sisi Alagbo ṣe Tirisome pẹ̀lú àwọn ọkùnrin. ṣe Tirisome pẹ̀lú wà tọkọ ẹ olórí burúkú ni ẹ kò ní dá fún ẹ Ọlọ́run ní fire fún ẹ Sisi Alagbo ogun ló máa pa ẹ́ tí wọ́n ogun ló máa pa wọ́n tó ń defend ẹ náà ogun ló máa pa wọ́n tí wọ́n ò ní jèrè ayé àwọn ọmọ ẹ náà bá bàjẹ́ bó ṣe fẹ́ bá ayé ọmọ yìí jẹ́ ayé àwọn ọmọ tó jáde ní òbú ẹ Sisi Alagbo ayé wọn máa bàjẹ́ kanlẹ̀ torí wọn náà bímọ obìnrin Akeem ìwọ náà bímọ obìnrin àtọkùnrin àtọmọbìnrin yẹn ojú máa tì wọ́n àwọn ọmọ yẹn báyìí bẹ́ẹ̀ ṣe ń gbomijé lójú ìyá queen yẹn àwọn ọmọ tí ẹ bí àtàkímù àti Sisi Alagbo àwọn ọmọ yín tẹ́ bí Akeem tó fi àtọ̀ ẹ bí ọmọ jáde kí ló wúkọ ẹ ẹni ọlá tí wọn náà tó fi òbú ẹ bí ọmọ jáde sórí Ọlọ́run ọlọ́dẹ ẹni àwọn ọmọ yẹn máa pa yín ní ẹkún bẹ́ẹ̀ni at this point I don't care wàhálà tí ní yẹn calm down wàhálà tí ní yẹn
because lè mú Akeem ṣe bí wọ́n lábúrò ṣé Sisi Alagbo lábúrò ó ṣe mú kanú àbúrò Sisi Alagbo Mọ̀súwá má jẹ́ ń fún ẹ lépè mo kó ogun fẹ́ pa ẹ́ Mọ̀súwá Yusuf kó ibú kúkú on page mi gba blocking ṣe àná mo fi yín lẹ̀kẹ́ ṣe wèé ní kẹsàn bó ṣe wọn èní ìṣe ọpọlọ mi ti orí mi ti gbóná wá ṣebí Sisi Alagbo ṣé o lọ́mọ o lábúrò obìnrin lé o ṣe má bú obìnrin lé kó mú wá sọ́dọ̀ Akeem kẹjọ Akeem náà dùn ó báyé ọmọ lọ́mọ jẹ́ ko accepted ní kọmọ yẹn náà àṣẹ ó mọ̀ ń pa ẹ̀ ó ṣe kíní kan fine ẹ jẹ́ ká sọ pé ó mọ̀ ń pa ẹ̀ ta ló post video Akeem ló mọ̀ post video ẹ fẹ́ bà kárí ọmọ yẹn jẹ́ ni and I'm putting to you guys that ó ní nǹkan tó sọ̀pù láàrin wọn tí Akeem fi dá video yẹn síta there's something in them tí Akeem fi dá video yẹn síta. Yeah, I will not blame the mother too much too, because mommy, they did not force. So mo ko lórí burúkú ni. Ẹ̀yin ten different. Mo ko ogun fẹ́ pa yín. Nǹkan tó ṣe fọ́mọ yín ó máa ṣe bẹ́ẹ̀ fọ́mọ yín lágbára Ọlọ́run. Ó mọ̀ kò mọ̀ ó mọ̀ ó gba accept o ko accept. Nǹkan tó ṣe fún ọmọ yẹn gbogbo ẹ̀yin ten support Sisi Alagbo. Wọ́n máa ṣe bẹ́ẹ̀ fún àwọn ọmọ tó jáde ní òbò yín. Ìròyìn kan sọ pé the death forcer. Orí ẹ bàjẹ́. Ǹjẹ́ tó bá jẹ́ ọmọ tí ẹ lọ do bá yẹn tó dondo kudo tó wá gbé fídíò ẹ̀ bọ́ta báwo ló ṣe fẹ́ feel ẹ̀yin olórí burúkú ọlọ́pọlọ lílọ ẹ̀yin táyé yín ti bàjẹ́ wọ́n gbé yín bọ̀ ẹ̀dà bí òkú mọ́ṣọ́ ẹ̀yin aláyé oró ẹ̀yin olòṣì gbogbo wọ́n sọ dìde fọ́sà tó bá fọ́sì ẹ̀ nǹkan tó bá tẹ agree ní ké yes ó agree láti ṣe why did they post the video why did they video her. Why did they video her? Very useless people. Ẹ̀yin wèrè kan wá wà lẹ́yìn ẹ̀ support Sisi Alagbo ẹ̀ promote ẹ̀ bá wí ní kí nǹkan tó ṣe ò dá ó bá yí ọmọ lọ́mọ ẹ̀ mọ̀ kó bá yí ọmọ yẹn jẹ́ ṣá. Ọmọ yẹn wá popular bí olórí burúkú ẹ̀ sọ ọmọ lọ́mọ di porn star ọ̀sán gangan. Ẹ sọ ọmọ lọ́mọ ẹ sọ di porn star ọ̀sán gangan.